Odùduwà ó sì máa dára. Orílẹ̀-èdè Yorùbá ó sì máa dùn sí. Ìlú tọ́lọ́run fẹ́ràn jù tó ń ṣàn fún wàrà àti fún oyin. Ẹ jẹ́ ká parapọ̀ ká fìmọ̀ ṣọ̀kan, a ó rí pé ó máa dára. A kú bíbí ire o àwa ọmọ Yorùbá, a kú ìfọmọnìyàn ṣe, a kú ìrọ́jú, a kú àmúmọ́ra. Ẹni egun bá ń lé kó máa rọ́jú, bí ti ń rárá ayé ní rárá ọ̀run. Ìgbà díẹ̀ ló kù táwa ọmọ káàárọ̀ ojíire yóò bọ́ nínú ìgbèkùn, tá ó bọ́ lóko ẹrú táwọn aláìkọlà yìí kó wa sí, tá ó bọ́ nínú ìdè tí ò jẹ́ kí ìran Yorùbá ó tẹ̀síwájú. Òmìnira Yorùbá, ǹjẹ́ ìwọ ti fọwọ́ sí ibí? Bó bá jẹ́ lótìtọ́ àti lódodo ni ìwọ ń fẹ́ kí ìran Yorùbá ó bọ́ lóko ẹrú, kí ìjínigbé ó dópin, kí ìpànìyàn ó dópin, ìfipábánilòpọ̀, bíba ire nǹkan oko jẹ́, dídún màhúrú mọ́ni, káwọn ọmọ wa kàwé kó má ṣiṣẹ́, kí wọ́n rèlú òyìnbó àti wálé kó dogun. Yorùbá o, ẹnu ara ẹni la fi ń kọ méje, ọwọ́ ara ẹni la fi ń tún wà ara ẹni ṣe. Kò yẹ kọ́mọ ẹlẹ́ran ó jẹ́gun, kò yẹ kọ́mọ aláṣọ wọ àkísà, ṣó wá yẹ kọ́mọ bá wá dẹrú bí? Nínú ilé nìwọ wà ní. Fọwọ́ sómìnira Yorùbá, ìbá ṣe níbi iṣẹ́ rẹ, fọwọ́ sómìnira Yorùbá. Inú ọkọ̀ èrò tàbí ọkọ̀ rẹ, fọwọ́ sómìnira Yorùbá. Nínú ilé ìjọsìn àti mọ́sáàsì, fọwọ́ sómìnira Yorùbá. Ẹ̀yin ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ńkọ́, ẹ fọwọ́ sómìnira Yorùbá. Ẹ̀yin ọmọ ilé ìwé, ọ̀dọ́, ìyálájé, bàbálọ́jà, oníṣẹ́ ọwọ́, oníṣòwò, olọ́kadà, awakọ̀, àfi bínú yín bá dùn sí ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa yìí ní ẹ ò fi ní fọwọ́ sí òmìnira Yorùbá. Àìrìnpọ̀ á máa jọmọ ejò níyà o, ẹ̀kan parapọ̀ ìkan mọ́lé. Ẹjẹ́ fìgbánú kan sọ̀já ká lè bọ́ lóko ẹrú. Yorùbá o lórílẹ̀-èdè mi. Yorùbá gbogbo lórílẹ̀-èdè mi. Yorùbá o lórílẹ̀-èdè mi. Yorùbá gbogbo lórílẹ̀-èdè mi. Ilẹ̀ tó ṣàn fún wàrà àti fún oyin. Yorùbá gbogbo lórílẹ̀-èdè mi. Iná ilẹ̀ wa dúró dédé. Yorùbá gbogbo lórílẹ̀-èdè mi. Ilẹ̀ wa tó ń ṣàn fún wàrà tó yin. Yorùbá gbogbo lórílẹ̀-èdè mi. Ẹ̀yin òbí wa ẹ jẹ́ ká lọ lé. Yorùbá gbogbo lórílẹ̀-èdè mi. Ẹ̀yin ẹ̀gbọ́n. lọ́jọ́ kẹwàá oṣù kẹwàá ṣẹ̀fẹ̀ gbọ́ lọ́jọ́ tó ń sọjọ́ ìbí ọmọ aládìkún lóyè Sunday Adéyẹmọ májàsọ́lá àdìsá aka Ìgbòho Òòṣà nípa bí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ìfẹ́ lọ́dọ̀ àpapọ̀ Yorùbá àti gbogbo ẹgbẹ́ ọmọ Yorùbá lápapọ̀ lábẹ́ ààrẹ wa ọmọọba Adédayọ̀ Fáládé àti igbákejì ààrẹ ọmọ Kẹ́hìndé Àbẹ̀bí tí ń ṣe ìrọ́kẹ̀kẹ̀ ìgbáradì níbàámu pẹ̀lú ìfẹ́ àti ẹ̀mí ìforihàn lágbèékalẹ̀ àyẹ́sí ọjọ́ ìbí Ìgbòho fún tọdún yìí pẹ̀lú àkọlé dínà
dinner with Ìgbòho. Bákan náà la ó mọ gba ọba Ògbóni àgbáyé lálejò Tajudeen Ọlárẹ̀wájú Àjàlá láti wá ṣe àyẹ́sí fún olóyè Ìgbòho lọ́jọ́ náà tí ó wáyé nínú gbọ̀ngàn ńlá ní London Kensington 179-199 Holland Park Avenue London W114UL United Kingdom. Bẹ̀rẹ̀ látago 7 ìrọ̀lẹ́ ẹlẹ́lẹ́dago 12 òru. Bákan náà la ti ń kí wa kú ìmúrasílẹ̀ ìwọ́de làmìlaka tẹgbẹ̀lẹ́gbẹ̀ ènìyàn tí ó wáyé nílùú ọba 1 million rally in London lọ́jọ́ 12 oṣù kẹwàá tó jẹ́ ọjọ́ kẹtàdínà pẹ̀lú Ìgbòho lẹ́yìn tọ́láyọmí kó ìkímidà àti kálára rẹ̀ ó máa ṣàkóso rẹ̀ pẹ̀lú ọ̀kan ọ̀jọ̀kan àwọn àlàkalẹ̀ ìrọ̀rùn nípa bá a ṣe máa fi ọkọ̀ àjàgbé ńlá ní London route bus gbé àwọn àgbààgbà àti àwọn abarapá gbogbo láti BBC in Oxford Street títí tí ìwọ́de ó fi parí sí Paris Trafalgar Square tó bá wá di ọjọ́ 13 ọjọ́ 4 dinner with Ìgbòho láwọn máa ṣàbẹ̀wò lọ sí ìlú Manchester gan fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí láti dá sí ètò ìfọlọ́ntìrìlì ẹ lè pè tàbí kẹ́ WhatsApp Ọláyọmí Kóìkí lórí +447 594 050 979 Gàdùbí lórí +447 570 320 030 Tóyìn Ọláoyè lórí +447 896 018 764 lápapọ̀ ọmọ Yorùbá àgbáyé pátápátá ní àwọn ẹgbẹ́ ìfọlọ́dún àpapọ̀ ọmọ Yorùbá ṣe ń kí ọmọ aládìkún wípé ẹ kú ọdún ẹ kú ìyẹ̀dún a sì ń ṣàmọ́dún aṣàmọ́dún sẹ́ẹ̀mí ìtayà tọmọ Yorùbá World Media ló ń kéde lórúkọ gbogbo ọmọ Yorùbá pátápátá. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá kò wá tọ́jọ́ mẹ́ta bí ẹ ní bínú sí Ọmọlúkà mo ti ẹ mọ̀ tó dá mi lójú pé ẹ lè bínú sọmọ yín bí nǹkan ṣe rí ni ẹ mọ̀ pé àsìkò ọ̀gẹ̀dẹ̀ tì yín àsìkò òjò láwà bá ti wà lásìkò òjò bí eléyìí a kì í rí nẹ́tíwọ̀kì láti fi ṣe ètò bó dẹ̀ ṣe jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn onínẹ́tíwọ̀kì yẹn ni gbogbo ẹ̀ ló máa ń fẹ́ lọ ẹ dẹ̀ mọ̀ pé ọbẹ̀ tó dùn owó ló pa so ní bínú lórí apá abẹ yẹn mo kí lọ́mọdé mo kí àgbà mo kí ọkùnrin mo kí obìnrin Ọmọlúkà yín rèé tí ó pé méjì mo kí gbogbo yín pátápátá gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé níbikíbi tí ẹ ti ń wò mí káàkiri gbogbo yín ni mo kí pátápátá mo kí gbogbo ẹ̀yin màmá mi pátá gbogbo ẹ̀yin ìyá mi gbogbo ẹ̀yin èjìká tí ò jẹ́ káṣọ mi ó jábọ́ gbogbo yín ni mo kí ọ̀pọ̀lọpọ̀ ní òun kì í láìkí kí máa dárúkọ ìdí nìyẹn tí mi ò ṣe ní dárúkọ ọ̀pọ̀lọpọ̀ nínú yín Táíwò Kíkẹ́ Fásánmi God will bless you Ọlọ́run àtúbọ̀ máa pọ́n yín lé dáadáa mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣeun ẹ jẹ́ kí n fàsìkò yìí kí n máa fi kí gbogbo àwọn ẹgbẹ́ ìfẹ́lódùn àpapọ̀ ti orílẹ̀-èdè UK mo kí gbogbo yín ẹ kú àlejò ẹ kú ìtúlùṣe ẹ kú ìfọmọnìyàn ṣe tí bẹ́ẹ̀dẹ̀ olóyè Sunday ọmọ Adéyẹmọ eléyìí tó máa wáyé ní ọjọ́ 10 oṣù kẹwàá ọdún tá a wà nínú ẹ̀ yìí yẹn ni pé gbogbo tó kù tí a máa fi ṣe ọjọ́ bí yẹn kò ju ọjọ́ bíi 4-5 sí àsìkò tá a wà yìí ìyẹn mo ṣe ń fi àsìkò yìí òun lẹ ti rí advert tí mo jù sí yín lẹ́ẹ̀kan ìpolówó yẹn ẹ ti rí ẹjọ́ ẹ̀bẹ̀ lábẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá tẹ́ wà lórílẹ̀-èdè UK kí wọ́n á ṣe ọjọ́ bí yẹn nìkan ni wọ́n fẹ́ ṣe fún olóyè wọ́n kàn fẹ́ ṣe dínà yẹn pẹ̀lú olóyè ni láti lè fi ẹ̀mí ìmoore hàn wípé tó amọrírì tó ṣe torí pé kí ni àfẹn tó bá máa parọ́ lásọ wípé àmọ́ ipa tí olóyè Sunday Ìgbòho tó kó nínú ìrìnàjò wa yìí ó dẹ̀ ṣe ń tẹnumọ́ pé òun ò tí ì ṣe kankan ní ẹ má sọ pé mo ti kópa kò sí tí mo ṣe torí pé kí ni ó fẹ́ kó ipa yìí ó dẹ̀ fẹ́ kí gbogbo ayé kan ṣe kí ni kan rí ipa tí òun kó gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń wo fídíò yìí lọ́wọ́lọ́wọ́ yẹn dákun ẹ̀bẹ̀ mo bẹ̀ yín ẹ bá mi share prógrámù yẹn kí ló ń ṣẹlẹ̀ ẹ bá mi pè Kàkó Oníkùmọ̀ Ẹkùn Ayé ẹ bá mi pè Táíwò Kíkẹ́ Fásánmi kíbo lẹ́wà ẹ share prógrámù ẹ jẹ́ kó rìn níbi ṣíṣe yẹn ní orílẹ̀-èdè London orílẹ̀-èdè United Kingdom ibẹ̀ ni ó ti máa wáyé nǹkan 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ ṣayẹyẹ ọjọ́ ìbí olóyè wọ́n fẹ́ ṣe dinner with Ìgbòho lẹ́yìn yẹn tó wá pa bámbárí gbogbo ẹ̀ pápátá ìyẹn ní eléyìí tí wọ́n ń pè ní 1 million man rally march tí wọ́n fẹ́ ṣe ìyẹn ni pé
tó bá mọ́ra ẹ gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Yorùbá tó dẹ̀ wà lórílẹ̀‐èdè UK, ẹ̀tọ́ ẹ ó mú ẹ ṣe kí ni láti darapọ̀ mọ́ ìwọ́de yẹn, láti jẹ́ kí gbogbo àgbáńlá ayé mọ̀ yìí pé àsìkò ti tó tí Yorùbá fẹ́ jáde kúrò nínú Nàìjíríà. Àfiwọ́ tó bá jẹ́ ọ̀tá ajé, àfiwọ́ tó bá jẹ́ ìkà, àfiwọ́ tó bá jẹ́ ẹni tí ò ní ẹ̀rí ọkàn nìkan ni wàá sọ pé bí Nàìjíríà ṣe rí ó tẹ́ ẹ lọ́rùn. Ó wà lókè òkun, òun jìyà, òun bá many things, òun bá ń yí. Ẹ wò ó, ìdí tẹ́ fi gbọ́dọ̀ jáde ni pé ẹ rántí pé ẹlẹ́bí sí Nàìjíríà. 1 million rally yẹn o gbọ́dọ̀ lọ kópa ńbẹ̀, kán rí wa lóòótọ́ àtòdodo, kán mọ̀ pé yes, irú àwọn èrò wo rèé, kán ní àwọn ọmọ Yorùbá ni wọ́n láwọn fẹ́ lọ kúrò ní Nàìjíríà. You must participate, dandan ní yẹn ní ti ibẹ̀. Ẹ jẹ́ kí n tún fàsìkò yìí kí tún kí yín lẹ́ẹ̀kan sí. Ó tọ́jọ́ mẹ́ta tẹ́ ti gbóhùn Ọmọlúkà, ní bínú bí ìlú ṣe rí ni ò jẹ́ kẹ́ ẹ gbúrò wa lemọ́lemọ́. Gbèsè tí kí náà ń pe ilé ìta ń lo data, gbèsè tó ń dá wa kì í ṣe kékeré. Ìdí tá a ṣe rọra tó ń fọgbọ́n tó ní kí kúkú ṣẹ̀bi wa, kì í ṣẹ̀bi wa. Nígbà bá ṣe data tá a sì ṣe lánàá, ó ti fún wa ní signal lẹ́nu kó fẹ́ tán, a dẹ̀ pé ní data olóṣù kan. So àfikún Ọlọ́run kó ṣe kí ni, Ọlọ́run kó gbà wá. Ṣùgbọ́n ibẹ̀ kọ́ mò ń lọ, ibi tí mò ń lọ gangan ó pín sí ọ̀nà méjì. Ọ̀nà méjì tó dẹ̀ pín sí, àkọ́kọ́ nínú ẹ̀ ni pé I have a message fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, mi ò ní yé tẹnu mọ́ wípé tí Yorùbá bá pẹnu mọ́, tí Yorùbá bá fi àbòsí dákẹ́, tí Yorùbá bá kọ̀ tí wọn ò fọhùn, ìyà tó tó ìyà tó jù ìyà lọ, òun la rọra fi pamọ́ sínú kúlà tí ò dẹ̀ sí ọgbọ́n tí a lè dá, àtàwa àtàwọn ọmọ gbogbo wa la máa jẹ nínú ẹ̀. Mo kọ nǹkan kan jáde nínú kí lẹ pè nínú Facebook mi. Mo ní Nàìjíríà celebrate ìyà, mo ní happy independence of suffering. Mo ṣàkọ bẹ́ẹ̀. Owólabí Emmanuel, God bless you my brother, it has been a while, thank you so much. Mo ní wọ́n ń jẹ ìyà kìíní kan, ẹnìkan wá dá mi lóhùn ò jẹ̀yà. Mo wá ní mo ní interest, mo fẹ́ mọ ẹni tó sọ pé òun ò jẹ̀yà. Ó tún sọ ní òun ò sí lára àwọn tó jẹ̀yà, pé èmi gangan ni mò ń jẹ̀yà. Ó dẹ̀ rí sọ. Ó rí sọ tó bá sọ pé èmi ni mò ń jẹ̀yà, ọ̀tọ̀ ni mò ń jẹ́. Ṣùgbọ́n èmi ti fọwọ́ mi ti pẹ́ pé mi ò jẹ̀yà mọ́, you know, mi ì mọ́ tẹ́lómi. Mo wá lọ wo bàbá tí mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí tó ní mò ń jẹ̀yà yìí, mo wá lọ gbá research lórí ọ̀rọ̀ ẹ̀. Ìgbà tí máa discover nípa ẹ̀, mo rí pé ara àwọn tó ń sátẹ̀ lólóṣèlú kiri ni. A post House of Reps, a post governor, a post senator, a post gbogbo wọn torí tọrọkọ́bọ̀ tó fẹ́ gbà. Kò òye is not kò wà mentally aware ipe ọ̀la òun làwọn olóṣèlú ń tẹ̀ mọ́lẹ̀. Irú wọn yẹn gbàgbọ́ nínú ìtàn fẹ́ jẹ lọ́wọ́lọ́wọ́. Wọ́n gbàgbọ́ nínú ìtò jẹ́ pé pàápàá kan ti fún wọn 10,000, 20,000, 50,000 káwọn dẹ̀ jẹ́. Wọ́n gbàgbọ́ nínú ẹ̀, wọn ò rántí ọ̀la. Irú àwọn àṣìṣe tí àwọn bàbá wa ṣe tó kó wa sí inú ìgbèkùn tá a wà lénìí. Ìbáṣe báwọn bàbá wa gbọ́ ni. Yusuf Adex, God bless you, you are welcome. Bẹ́ẹ̀ bá ṣe wọlé ni kẹ́ ẹ máa pín. Ìbáṣe báwọn bàbá wa mọ̀ yìí pé ntójú wa máa rí lénìí rèé, wọn ìbá má fi àwọn ọrọ̀ wa lùmọ́nì wa, wọn bá má fi gba ìgò ọtí kan ṣoṣo. Wọn ìbá má ti fi odidi èèyàn mẹ́wàá, wọn ìbá má fi gba umbrella lọ́wọ́ òyìnbó. Wọn ìbá má ti gba òyìnbó láàyè láti ṣe wá yánmọ̀yánmọ̀ bí wọ́n ṣe fẹ́,
torí pé kí ni òye òyí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn bàbá wọ̀nyẹn ni àṣìṣe tí wọ́n dẹ̀ ṣe yìí àṣìṣe yẹn gangan òun làwọn tájọ́dọ̀ àwa tájọ́dọ̀ àṣìṣe yẹn la tún ṣe báyìí ọ̀pọ̀lọpọ̀ lóye tó pọ̀ jù nínú àwa ọ̀dọ́ àti ẹ̀gbàgbọ́ rárá ẹjọ́ ẹ̀yin tẹ́ ń wò mí ẹ bá mi kọ́ jáde tí ọ̀rọ̀ mi tó bá ń skip tàbí tó ń ṣe bákan bóyá nẹ́tíwọ̀kì yẹn jẹ́ kó skip ẹ bá mi kọ́ kí n mọ̀ mi ò ní fẹ́ kó skip torí màá fẹ́ kẹ́ ẹ gbọ́ mi dáadáa. Kí ni mo ń gbìyànjú láti mú jáde ni pé kò yí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn yí pé àṣìṣe ńlá gbáà ni tá a bá wá ń sọ yí pé Nàìjíríà wọn Nàìjíríà ló tọ́ àjọ máa tún Nàìjíríà ṣe ni mo máa ń sọ ní gbogbo ìgbà tó o bá wà lára àwọn tó sọ yí pé Nàìjíríà máa dáa á jẹ́ wípé ó kì í ṣe ènìyàn á jẹ́ wípé kò sí ọpọlọ ní orí ẹ̀ ìdí ni wípé this is a very simple arithmetic this is a very simple analysis tó ti fi gbogbo nǹkan hàn fún wa yí pé kò sí tó lè mú Nàìjíríà dáa láyé padà sẹ́yìn lọ ro ọ̀rọ̀ lọ sẹ́yìn bẹ̀rẹ̀ sí ní wò ó gbé níbẹ̀rẹ̀ gbé yẹ̀wò gbé sọ́tún gbé sósì gbé sígbà àwọn ayé bàbá ẹ tó fi dé àwọn ayé ìyá ẹ tó fi dé ìgbà tó bí ìwọ fúnra ẹ títí di àsìkò yìí bóyá Nàìjíríà fi ìgbà kan sọ pé ìlú dẹrùn rí bóyá Nàìjíríà fi ìgbà kan gbàdúrà fún ààrẹ tó bá wà lórí ìtẹ́ wọn kò ṣẹlẹ̀ rí kò dẹ̀ lè ṣẹlẹ̀ láyéláyé nítorí pé kí ni ilé tá a fi tọ́ mọ ní Nàìjíríà ìrídẹ̀ máa wó. Now bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá mi pé ètò iṣẹ́ ibi tí mo wá ń lọ ni wípé ṣé àwa ọmọ Yorùbá ti ṣetán àwa ọmọ Yorùbá ṣáà ti ṣetán láti jáde kúrò ní Nàìjíríà ṣáà ti rí òtítọ́ pé ohun tó yẹ ni pé kí ìran Yorùbá ká jáde kúrò nínú Nàìjíríà táwa nú ẹ̀. ṣé a mọ ìdí tó fi yẹ ká jáde kúrò ní Nàìjíríà káwa náà dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ọ̀tọ̀ ẹ jẹ́ ká bira wa léèrè àwa ọmọ Yorùbá òtítọ́ ò ní ká má sọ òun ìlú le ìlú le ìlú le ìlú le ìlú le ìlú le àpariwo ìlú le àwọn orílẹ̀-èdè míì tó ń wà àwọn tó wà UK àwọn náà send message sílé ọ̀dọ̀ wa náà ìlú le o ìṣe pé ìlú náà lé lọ́dọ̀ wa àwọn ti Canada àwọn ti America àwọn Japan àwọn China àwọn tó wà ní India South Africa gbogbo wọn náà sọ pé ìlú le ìlú le ìlú le àgbà mo dẹ̀ gbọ́ pé ìlú le ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ pé ìyàtọ̀ tó wà láàrin ẹ̀lírí tàbí kí n sọ pé ìyàtọ̀ tó wà láàrin òkété àti erin ó jìnnà síra pọ́npẹ́lẹ́ ni ìyàtọ̀ yẹn pọ̀ ẹ lè máa fi ẹran òkété ẹ lè fi wí ẹran erin ìyàtọ̀ wà nú ẹ̀ òkété lòkété erin ni erin bí àwọn ṣe ń pariwo ìlú le tó lọ́hùn wọ́n fún wọn lówó tó jọjú ilé tó ń pè ní sálárì tó dáa wọ́n fún wọn wọ́n dẹ̀ rí gbà wọn ò dẹ̀ kì í jẹ wọ́n lówó wọ́n pèsè oúnjẹ fún wọn tí wọ́n lè rírà lásìkò tí wọ́n lè jẹ tí ò dẹ̀ ṣe oúnjẹ tó máa ṣekú pa wọ́n wọ́n pèsè security tó jọjú fún wọn fún àwọn fúnra ara wọn fún ẹ̀mí àti fún àwọn dúkìá wọn life and property wọ́n pèsè ẹ̀ fún wọn ṣùgbọ́n gbogbo eléyìí níbí ẹ̀yin fúnra ara yín mọ̀ bó ṣe lọ pé security wa ló dáa jù ní gbogbo àgbáyé ẹ má jẹ́ kí a tàn ara wa jẹ ẹ má jẹ́ ká tanra wa jẹ ẹ jẹ́ ká sọ òtítọ́ ká sọ ojú abẹ níkò mo rẹ́ni tó sì bú mi jẹta because èmi máa update yín níwọ̀nba tágbára mi bá gbé
mo kọjá de mo ní àpò rẹ̀ ti di 115,000 ẹnìkan níṣẹ́ mi ò kì í rí ìròyìn rere gbé ni ó láfi ìròyìn burúkú mo béèrè lọ́wọ́ ẹni yẹn kò lè dá mi lóhùn mo ní sọ ìròyìn rere tó wà ní Nàìjíríà fún mi mo fẹ́ mọ̀ ṣé àpò rẹ̀ tó di 100 and something thousand ṣóun ní ìròyìn dáadáa àbẹ́pọ̀ tí wọ́n ń tà ní 1,100 òun ní ìròyìn rere tàbówó school tó kúrò ní 35,000 tó di 100,000 òun ní good news tí mo fẹ́ sọ nípa Nàìjíríà no ẹ jẹ́ ká sọ títọ́ síbi tó títọ́ wà gbogbo tẹ́mi ṣe ń pariwo lójoojúmọ́ ni pé Ọlọ́run ti fi hàn èmi ó ti là mí lójú tí mo dẹ̀ mọ̀ bó ti la ọ̀pọ̀lọpọ̀ lójú ṣùgbọ́n ẹ̀yin gangan tí agbára wà lọ́wọ́ yín gbogbo yín lẹ́kọ̀ọ́ tẹ́ ẹ forí tẹ́ ẹ fárígá tẹ́ ẹ ní kò jọ́ ó ní mo ṣe ń bẹ̀ yín pé Nàìjíríà ò lè dá kò sí tó lè mú kó sunwọ̀n kò sí tó lè mú kó dá ẹ jẹ́ ká tètè bára wa sọ ilé ìtàn pé lótìtọ́ ọ̀rọ̀ òtítọ́ máa ń kan létí ó máa ń korò kò ẹni tẹ́ ẹ ń sọ kò ní fẹ́ gbọ́ kò ní fẹ́ gbà á ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ sọ tòró máa ń lékè at last ó dàbí ewúro ni tó o bá jẹ ewúro ìmílẹ́lì tó bá fi sẹ́nu á korò padà lọ́mú omi wà á discover ẹ pé ó máa dùn mìrìmìrìmìrì ó máa dùn ní ìyẹn ni Yorùbá ṣe ń sọ pé adùn ló ń gbẹ̀yìn ewúro òun lọ̀rọ̀ òtítọ́ tó o bá sọ ó lè korò ṣùgbọ́n at last ó máa ń dùn ní torí èyí tó máa mú jáde ó máa lékè ní no matter what. ẹ̀yin tẹ́ ẹ wá ń pariwo ẹ kàn pariwo Nàìjíríà ò lè pín ẹ má tọ́ra yín jẹ kíní kan mo fi ń dá yín lójú Nàìjíríà máa pín àwa kò ń pariwo ní èmi o Bàbá Èkìtì Ọláyọmí Kóìkí Òmeyọ Yèyé Dára àwọn ajakunrin Dr. Zabi òòṣà ńlá ọmọborí owó màmá mi Àṣàkẹ́ TV àpọ̀ bẹ́ẹ̀ gbogbo wa yìí kí má kàn sí mélòó mo àkàlàmọ̀gbò mélòó mo fẹ́ dárúkọ Làbídì Àkànbí yàgbóyà jù gbogbo wa àwa kàn ń pariwo nítorí pé kí ni a fẹ́ kó tètè wáyé a fẹ́ kí Yorùbá yẹn tètè tó wa lọ́wọ́ torí pé kí ni tá a bá ń dúró dìgbà tó sọ pé kí ni nǹkan gánágáná ti bàjẹ́ ẹ̀gbọ́n ohun gánágáná ṣe kí ni o á bàjẹ́ kémi náà sọ Yorùbá ẹ kò ẹ̀yin tèmi ikú abájẹ́ ṣùgbọ́n èmi fẹ́ kẹ́ mọ̀ ní pé bá àìdá ajá ìjà ń tàbá àjà Nàìjíríà máa pín it is the will of God ìtọ́lọ́run ti fi lélẹ̀ ní kò sí tẹ́nikẹ́ni fẹ́ ṣe. Kò sí magic kò sí àrà tẹ́nikẹ́ni lè dá mo fi ń dá yín lójú pé Nàìjíríà máa pín látòkè ó dá mi lójú pé wọ́n máa fúnra wọn lókùn jẹ látòkè wá ni a pín nǹkan kan ló máa ń ṣẹ̀ fún kankan tí kankan fi ń ṣẹlẹ̀ Yorùbá ní ò bá nídìí Adédàmọ́lá Heritage God bless you ó tọ́jọ́ mẹ́ta God bless you my brother so Yorùbá ní tí ò bá nídìí ẹ̀ṣẹ̀ ìdédé ṣẹ̀ ẹgbọ́ tí ò bá nídìí obìnrin ìjẹkùmọlù àwa mọ̀ pé pípín ló máa gbẹ̀yìn Nàìjíríà ṣùgbọ́n àwọn tó yẹ kó rọra kọ́wọ́ ọmọ wọn bọ́ṣọ kán jẹ́ kí pípín yẹn wáyé naturally àwọn yẹn gangan náà wá mú wa nígbèkùn àwọn náà kò wá tó rán sọ̀tọ̀ ní kò sí tó jọ bá a ní pín torí pé kí ni wọ́n rówó epo kó jẹ wọ́n rówó táàsì yín kómì wọ́n rí gbogbo owó mineral resources yín tó kù wọ́n rí kó sápò ìdí táwọn ṣe takú nìyẹn pé kò sí tó jọ pínpín yẹn o àwọn ò ní gbà torí tí wọ́n kó sápò torí ìjẹkújẹ tí wọ́n àwọn fúnra wọn dẹ̀ rí òtítọ́ wọn ti rí i pé pínpín ló gbọ́n kàn lẹ́rọ̀ Nàìjíríà ṣùgbọ́n wọ́n takú Nàìjíríà ò ní pín Nàìjíríà we hate Nàìjíríà our brother. apá kan nínú ìdí tí mo ṣe wálé ní nìyẹn o kí wá kọjá sí second aspect of it second aspect wa lọ sọ́dọ̀ Tinubu dáàdi wa Tinubu ìbéèrè
tí mo fẹ́ kọ́kọ́ béèrè lọ́wọ́ yín ṣé lótìtọ́ àtòdodo ṣojúlówó ọmọ Yorùbá ni yín bàbá? Ìbéèrè àkọ́kọ́. Ìbéèrè kejì, ṣé Nigerianness yín so greater than Yorùbáness yín ni gẹ́gẹ́ bí àwọn kan ṣe sọ lọ́jọ́ kìíní àná? Màmá ranjú ẹni tó ní mo ranjú bí mo ṣe ń ṣe tèmi nìyẹn, tọ́rọ̀ bá ti ń ká mi lára màá ranjú. Ẹnìkan sọ lánàá ó ní my Nigerianness is greater than my Yorùbáness. Ẹnìkan sọ bẹ́ẹ̀. Bàbá mi Aṣíwájú Bọ́lá Ahmed ọmọ Tinubu, ẹjọ́ sà, mo bẹ̀ yín dádì mi, ẹjọ́ ṣé Nigerianness yín so greater than Yorùbáness ni? Ẹ sọ fún wa, àwọn ọmọ Yorùbá fẹ́ mọ̀. Ẹni tó sọ tiẹ̀ lánàá àti mọ̀ understand díẹ̀. Ó pẹ́ tá a ti mọ̀ ṣùgbọ́n ó fara pamọ́ ni. Ó fi awọ àgùntàn bóra látàdẹ̀mọ̀ pé ìkòkò ni ṣùgbọ́n ó fa awọ àgùntàn bóra láàrin wa. Nígbà tó Ọlọ́run dẹ̀ máa tú àṣírí ẹ̀, kàkà kó ké bí àgùntàn ṣe ń ké kó ṣe mẹ́ẹ́, ó búramúramù bí ìkòkò ni. Ìyẹn láfi tètè làṣírí ẹ̀ fi tú jáde pé ìkòkò rèé o, ó fa awọ àgùntàn bóra ni o. Ẹnìkan nìyẹn o. Bàbá mi Tinubu, ṣé ẹ̀yin náà ṣé Nigerianness yín so greater than Yorùbáness yín ni? Torí pé kí ni mo ṣe ń béèrè, òun ni mo ṣe àwa ọmọ Yorùbá fẹ́ mọ̀ pé kí ló ń ṣẹlẹ̀ gangan bàbá. Ẹ sọ fún wa, ṣé Nigerianness lẹ́yìn bá lọ ní tàbí Yorùbáness? A fẹ́ mọ̀, ẹ jẹ́ káwọn ọmọ Yorùbá mọ̀. Ìyẹn dúró bẹ́ẹ̀. Èyí tí mo tó wá fẹ́ sọ bàbá Bọ́lá Ahmed Tinubu, your ambition, your goal is to rule Nigeria as a president. Èròǹgbà yín ni pé ẹ fẹ́ darí Nàìjíríà, and I thank God for you. This is what Baba Awolowo, this is what he pursued. This is his ambition. To lé for years. Awolowo ti lé láti 1957. Awolowo ti plan láti jẹ olórí Nàìjíríà. Kí wọ́n tó gba òmìnira rárá. Awolowo ti ní lọ́kàn. Toro ní ìpinnu rere. Ó ní èrò rere. Ó ní plan dáadáa nílẹ̀. Ṣùgbọ́n bàbá ò fura. Ambition ẹ̀ bàbá gbé ju ambition ìran ọmọ Yorùbá. Bàbá ò ní ìfura rárá. Ó lé láti 1957. Ó lé títí. Ó kọ́kọ́ gba premier. From premier kẹ́rẹ́kẹ́rẹ́. The agreement was that tí wọ́n bá dé láti ibi tí wọ́n lọ, tí wọ́n bá máa padà dé Nàìjíríà, Awolowo is going to be the governor general and the first president of Nigeria. Wọ́n gé Awolowo. Awolowo fúnra níbẹ̀. He was blind with love. He was blind with care. That is the major problem of Yoruba people. Yoruba care fún aráàta ju ọmọ wọn lọ. Wọ́n care fún aráàta ju ara wọn lọ. Yoruba ló máa kọ́ ilé sílẹ̀ tí yàrá méjì wà nú ẹ̀. Àlejò adé, Yorùbá lé ọmọ wọn síta ní ẹ máa lọ ságbàlá tàbí ẹ máa lọ sẹ́yìnkùlé, ẹ jẹ́ ká lè tó lọ sùn sórí ibùsùn. That is Yoruba for you, and this is what other tribes will never do. Ìdí Yorùbá ń ṣe yìí, Yorùbá blind. Bàbá ojú bàbá fọ́, bàbá ò rí bí kan ṣe lọ, bàbá ò rí ọjọ́ iwájú. Bàbá lé presidency yẹn, ó lé títí di ọdún 1983. Síbẹ̀síbẹ̀ kò tó bàbá yìí lọ́wọ́. Ikú ló fi dá lọ́dún 1987. Abíọ́lá náà dé, òun náà lábí ṣọ́yìn. Ó lé àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, ikú ló fi dá. Ẹ̀yin náà tó ní the same ambition. Ẹ̀yin náà ti ń lé tipẹ́. Ṣùgbọ́n ẹ tètè jáde ẹ bẹ̀rẹ̀ sí ní tó ẹ̀ ń tó. Gbogbo àgbáyé ló mọ̀. Látọjọ́ tẹ́ ẹ ti kúrò lórí ìtẹ́ l'Ékòó gẹ́gẹ́ bí gómìnà Èkó, gbogbo everybody
ẹni tó ní good brain tó ní good mentality ọmọ ìpè ọkùnrin ní lọ́pọ̀ láti ṣe president Nàìjíríà even kó tó di pé ẹ sọ jáde lẹ́nu everybody knows èmi ti mọ̀ láti ìgbà tẹ́ ẹ ti ṣe president tẹ́ ẹ ti ṣe gómìnà tẹ́ ẹ ti parí tẹ́ ẹ ti yan Fáṣọlá sẹ́kọ̀ọ́ ni mo ti mọ̀ pé bàbá yìí máa ṣe president Nàìjíríà ó ní lọ́kàn láti ṣe. And thank God you achieve your goals. Gbogbo ìgbà tí yà ń jẹ ọmọ Yorùbá tí wọ́n ń pa ìran Yorùbá wọ́n yìnbọn pa ọmọ bàbá Fáṣọ̀rántì ọmọ tó yẹ kó jẹ́ akíkanjú tó jẹ́ akíkanjú tó yẹ kó jẹ́ olú ọmọ tó yẹ kó jẹ́ ògo fún ìran ọmọ Yorùbá wọ́n yìnbọn wọ́n pa á torí pé kí ni dírìvà yẹn ń gbìyànjú láti sá kò fẹ́ dúró ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n àwa mọ̀ they don't have plan to kill that woman wọn ò ní lọ́kàn láti pa ṣùgbọ́n ẹ̀mí ọmọ Yorùbá ò jọ Fúlàní lójú tó o bá gbìyànjú láti sá wọn á pa ẹ́ wọn á waste ẹ́ ṣùgbọ́n tó o bá dúró wọn á arrest ẹ́ wọn á béèrè ransom sometimes wàá san ransom wọn á tún pa ẹ́. Fádìran God bless you Fádìran Túndé Oyíndàmọ́lá Adéṣákí Ọlọ́run á pọ́n yín lé ẹ ṣé gan ẹ bá mi pín ẹ bá mi share program ẹ jẹ́ kó rìn kó lè dé ọ̀dọ̀ àwọn tó yẹ kó dé. Wọ́n pa wọ́n wọ odindi ìlú wọ́n pa ọba méjì odindi ọba aládé Fúlàní kọlù wọ́n pa wọ́n ń wọ ìletò sí ìletò wọ́n pa àwọn èèyàn wọ́n dáná sun ààfin ọba wọ́n wọ ìlú Ọ̀wọ̀ wọ́n ṣe ìlú yẹn wọ́n ṣe yamayama wọ́n pa èèyàn lọ ní rẹpẹtẹ. Síbẹ̀síbẹ̀ bàbá ẹ complain ẹ barajẹ́ ipe tí wọ́n ń ṣe fún Yorùbá yìí ó kù díẹ̀ káàtó nítorí wípé ẹ fẹ́ ṣe president Nàìjíríà ẹ dẹ̀ mọ̀ wípé to become the president of Nigeria you need the collaboration of the Fulanis because àwọn la give order àwọn làṣẹ wà lọ́wọ́ wọn if you want to rule in this country called Nigeria you must fiti Fúlàní ṣe tó o bá fiti Fúlàní ṣe you are going nowhere. Ìdí tó ṣe ń kidnap ọmọ Yorùbá nìyẹn tó ń jí ọmọ Yorùbá gbé tẹ́ẹ̀dẹ̀ sọ̀rọ̀ bàbá mi Tinubu ìdí tó ṣe ń pa ọmọ Yorùbá nípakúpa nìyẹn tẹ́ẹ̀dẹ̀ sọ̀rọ̀ bàbá wa Tinubu ìdí tí iná ṣe ń ṣẹ́yọ nílẹ̀ Yorùbá láwọn ọjà tó ń jóná tẹ́ẹ̀ fún wọn ní sílẹ̀ kan ṣùgbọ́n tí iná bá jó ní Kánò tàbí tó jó ní Màgúdùrí tí iná jó ní Kánò tàbí ó jó ní Màgúdùrí ẹ lọ fún wọn. Oh God. Ẹ má bínú bí mo ṣe ń pè ẹ máa gbéra ẹ máa lọ fún wọn lówó ṣùgbọ́n ẹ fáwọn ọmọ Yorùbá nítorí pé kí ni ẹ ń wojú wọn ẹ fẹ́ ṣe president Nàìjíríà. Kò séwọ̀ kò dẹ̀ sí tó burú ẹ dẹ̀ ti ṣe ẹ ti àṣìfù góò yín ṣùgbọ́n bàbá ẹ̀yin fúnra yín ẹ mọ ohun tí Yorùbá ń fẹ́ ẹ jẹ́ ká sòótọ́ fúnra wa. Àyàfi tẹ́ ẹ bá fẹ́ ṣèké sí àwọn tó nílẹ̀ àyàfi tẹ́ ẹ bá fẹ́ ṣèké sí ọba tí ń jẹ́ Allah àfi tẹ́ ẹ bá fẹ́ ṣèké sólódùmarè nìkan lẹ́ẹ̀ sọ pé ẹ̀gbọ́n tó tọ́ sí Yorùbá lẹ́ẹ̀ sọ pé ẹ̀gbọ́n tí Yorùbá fẹ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ èèkàn nínú òṣèlú ẹ̀yin lẹ̀ ń wá wọn Nàìjíríà kódà mo kà nínú ìtàn yìí pé ẹ ti fi ìgbà kan sọrí ìpè Yorùbá nation lẹ́fẹ́ ẹ sọ́nà. Mo gbọ́ nígbà tẹ́ ẹ̀ ń sáré pé ẹ fẹ́ ṣe ààrẹ nínú kọ́mẹ̀ntì yín ẹ lẹ́ sọ fún Buhari pé kó dákun kó má fìyà jẹ orílẹ̀-èdè Yorùbá ẹ sọ pé orílẹ̀-èdè Nàìjíríà o ẹni tí ẹ lẹ́ sọ fún pé tó bá ti mọ̀ pé ó fẹ́ ṣe pé ṣùgbọ́n wàá promise mi pé ò ní fi ìyà jẹ orílẹ̀-èdè Yorùbá. Bàbá mi Tinubu ọ̀rọ̀ yẹn kì í ṣe pé jíde jábọ́ jáde lẹ́nu yín o látọkàn yín lẹ ti sọ̀rọ̀ yẹn jáde pé orílẹ̀-èdè Yorùbá yẹn ní pé orílẹ̀-èdè ní ìran Yorùbá ṣùgbọ́n question tó wà ń bẹ̀ ni pé ṣé Buhari tá a wá ń sọ yẹn ṣó fìyà jẹ orílẹ̀-èdè Yorùbá tàbí ó ran orílẹ̀-èdè Yorùbá lọ́wọ́ ṣé ẹni pé kò keep to promise ìyà ló fi jẹ ọmọ Yorùbá throughout. Àwọn ọmọ Yorùbá níwọ̀nba kan tàbí méjì tí Buhari fún ní ipò àwọn ọmọ Yorùbá tí òun ṣe real Yorùbá tí òun ṣe kọ́ Yorùbá àwọn ni Buhari fún nípò
àwọn ọmọ àlè tí ò ń ṣojú lówó ọmọ Yorùbá, àwọn bíi Lai Muhammed, àwọn ló fún ní ipò, àwọn ló gbépò fún. No, ẹ jẹ́ ká sòtítọ́ síbi tó títọ́ wà. Bàámi Tinubu, you have achieved your goal. You have achieved your ambition of governing the largest black nation in the world. Orílẹ̀-èdè ènìyàn dúdú tó tóbi jù lágbàáyé, Ọlọ́run ti fún yín ṣe. Ṣùgbọ́n kíní kan ní Bàámi Tinubu, ẹ jẹ́ kí ìran Yorùbá kí ó lọ. Ẹ gbọ́ mi dáadáa yé ni. Ẹ jẹ́ kí Yorùbá kó ṣe kí ni? Ẹ jẹ́ kí Yorùbá kó lọ. We must exit out of this country called Nigeria. Torí ibẹ̀ kọ́ ni ilé wa. Ilé yá. Ilé yá o. Ọmọ Yorùbá o. Ilé yá. Ilé yá. Ilé yá o. Ọmọ Odùduwà o. Ilé yá. Bí a ò bá mọ bí ta mi lọ, ṣe bó yẹ ká padà sílé, ká jáwọ́ lápọ̀n tí ó yọ, ká lọ gbómi lákàná. Tá a bá mọ bí tá a lọ, ẹ jẹ́ ká padà sílé. Bàámi Tinubu, ilé ti yá, à ń lọ lé wa. You have achieved your, even if it is a day. Now we are announcing you as the president of Nigeria. You are, once a president is a president forever. Mr. President náà ni. Bí wọ́n bá bí Nàìjíríà pínlẹ̀ ní èní ẹlẹ́ni, tí wọ́n bá ń ka ìtàn wọn tó ṣe president Nàìjíríà rí, wọ́n á ka orúkọ yín Bàámi Tinubu. Wọ́n á ka orúkọ yín wípé ààrẹ báyìí báyìí òun náà jẹ́ ìkan nínú àwọn ààrẹ Nàìjíríà. Tá a bá wá dúró àṣọ orílẹ̀-èdè Yorùbá, a máa sọ wípé former president of Nigeria, President Bola Ahmed Tinubu, a tún máa sọ bẹ́ẹ̀, because it has been registered. Àti kọ́ kò ṣeé parẹ́ mọ́. Ìtẹ́ ẹ̀dìyẹn torí mi mọ̀ ẹnìkan èmi àti agiu ẹ mọ̀ mo máa ń láì kí n máa fọ̀rọ̀ mi ká máa fọ̀rọ̀ wé ọ̀rọ̀. Olówó ni Tinubu ń wá nkàgàrà. Kì í ṣe owó, lóòótọ́ owó kì í tó olówó, of course yes, ṣùgbọ́n kì í ṣe owó ni Tinubu ń wá. Ìgbàgbọ́ mi ni pé nǹkan méjì ni Tinubu ń wá tó fi lọ ṣe presidency yẹn, kì í ṣe owó. Àkọ́kọ́ òun ni agbára, power, authority ní ti Tinubu wà lọ́bẹ̀ nìyẹn. Tó bá jẹ́ tówó, Ọlọ́run kẹ́ Tinubu ti lówó ẹ̀. Ó gba ẹnu mi láti sọ pé tó bá rí ẹni tó lówó tó Tinubu Nàìjíríà lẹ́nìí, ẹni yẹn ó ní bó ṣe jẹ́. Tá bá sọ fún yín wípé ẹnìkan gbé yín jẹ́ tó gbé ẹnu yín jẹ́ pé Dangote lè lówó jù ní Nàìjíríà. Who told you Dangote is the richest man in Nigeria? Dangote ò lówó Tinubu. Mo lè sọ fún yín, máa prove ẹ pẹ̀lú àwọn investment tí Tinubu ní. Do you think it is only Nigeria ní Tinubu ní investment sí ni? Àwọn tí Tinubu ní sí Nàìjíríà yẹn chicken change ní gbogbo ẹ̀. Ẹ lábẹ̀rẹ̀ Tinubu ní investment lọ ní rẹpẹtẹ káàkiri àgbáńlá ayé, káàkiri àwọn orílẹ̀-èdè ló ní investment dà sí. That man is rich. Ẹ gbàgbé wọn bí Dangote dáa kó bá Tinubu ta gbọ̀ngbọ̀n. Tinubu ní owó Dangote ó ní jùlọ. So therefore mi ò believe pé owó ni Tinubu wá lọ sí presidency tó lọ yẹn. Kò sẹ́ni tí ò wá owó bó ti wù kó owó yẹn pọ̀ tó, èèyàn náà nídìí owó sí i. Olówó máa ń wá owó sí ni, of course yes, ṣùgbọ́n kì í ṣe ìyẹn ní the primary reason tí Tinubu fẹ́ fi ṣe president.
ẹ má bínú sí wa nẹ́tíwọ́ọ̀kì yẹn ló tún sá lọ nẹ́tíwọ́ọ̀kì yẹn ni ẹ má bínú gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe lọ ìdí Tinubu torí ẹ̀ ṣe president Nàìjíríà kì í ṣowó wọ́n tó bá sọ pé torí owó òǹtanra ẹ̀ ni Tinubu ti ní owó tiẹ̀ àkùrọ̀ ẹ̀ ti lómi ìyàwó ẹ̀ tó sọ pé kì í ṣowó Nàìjíríà làwọn wá ó mọ nítorí tó fi sọ bẹ́ẹ̀ ẹ má sì mí gbọ́ mi sọ pé tán bá rówó pé wọn ò ní kó o mi ní tán bá rí pé wọn ò ní kó mi sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n kì í ṣe ìyẹn gangan ní Tinubu torí ẹ̀ lọ nǹkan méjì níṣẹ́ àkọ́kọ́ ni power authority àṣẹ tẹ́ ẹ bá mọ agbára tó wà ní ọwọ́ president Nàìjíríà tó bá yọ ẹlò tẹ́ ẹ bá mọ agbára yẹn tó bá sọ pé kán gbé ikú sílẹ̀ ikú kán sọ pé lọ ṣe president Nàìjíríà fọdún 8 lẹ́yìn ọdún 8 àfún ẹ lọ́dún 2 sí kó lọ́dún 2 yẹn kó fi gbádùn tó bá rí ń bẹ̀ kó kú mo búra fún ẹlòmíà gbà àti ẹni òun gbà kó tiẹ̀ kú sẹ́nu president yẹn tẹ́ ẹ bá mọ agbára they were so powerful to an extent tó jẹ́ pé wọ́n lu agbára yẹn tó mo máa ń tẹnu mọ́ bí Tinubu ṣe jókòó yẹn tó bá sọ pé ẹ̀yin dòǹgárì mi mo nídìí orí ènìyàn 1000 èní mo nídìí orí èèyàn 1000 ẹ bá mi wá ẹ gbọ́ tó bá sọ pé òun nídìí orí 1000 ènìyàn orí fresh orí kan gé wá síwájú òun òfin Nàìjíríà báyè gbà á wọn á lọ gé wá wọn kó wá síwájú ẹ kò dẹ̀ lẹ́jọ́ Nàìjíríà constitution sọ pé wọn ò lè pè wọn lẹ́jọ́ so what are you talking wọn á gé orí yẹn wá síwájú ẹ á dẹ̀ lò ó dẹ̀ wá fẹ́ ṣàṣejù kó má jẹ́ kẹ́nikẹ́ni mọ̀ á kàn sọ ọ̀gá ni á pọ̀ ọ̀gá kìíní á pè kejì ó yá ẹ lọ ṣètò ẹ̀ wá orí 1000 mo fẹ́ lò mo fẹ́ tẹ̀ wọ́n á gbé wá síwájú ẹ̀ kò lẹ́jọ́ nínú. That is what is happening. That is the extent of the power tó wà lọ́wọ́ president Nàìjíríà. Ìdí Tinubu torí ẹ̀ lọ bẹ̀ gangan nìyẹn. Àṣẹ tó bá wù, àrà tó bá wù ló ń dá. Gbogbo àwọn dárí tán pariwo àwọn PDP irọ́ ni gbogbo wọn pa. Bàbá ńlá kú bàbá irọ́. Àwọn fúnra ara wọn mọ̀ pé kò ságbára lọ́wọ́ wọn yí bẹ́lẹ́bẹ́lẹ́. Wọ́n ń gbàjẹyìn wọn bàbá Tinubu tó rún mọ̀ pàgbára wà lọ́wọ́ ẹ̀. Peter Obi tó bá kọjá yí ẹ jù Tinubu máa tó ń ṣe ó lè pàṣẹ CBN báńkì tí Obi tó pọ́nlé Fidelity tán lórí òní wọn kàn pàṣẹ ni ó yá ẹ sanction ẹ ka ẹ̀sùn sí lẹ́sẹ̀ ẹ ṣe wọn fọ jí oríṣiríṣi wọn parí iṣẹ́ what are you talking my people this is Nigeria tó jẹ́ pé anything ló lè ṣẹlẹ̀ as far you are on the presidential side agbára òun ni Tinubu wà lọ́bẹ̀ yìí nǹkan kọ̀ọ̀kan nìyẹn thank God Tinubu dẹ̀ ti rí ó dẹ̀ lu agbára yẹn Tinubu wá agbára lọ ó dẹ̀ rí agbára àbí kò ní agbára yẹn ni ẹ̀yin tẹ́ ń wò mí ẹ sọ fún mi pé kò ní ẹ sọ fún mi pé kò rí agbára lọ ṣe bẹ́ẹ̀ ní Nàìjíríà kékékékéké kò gbọ́dọ̀ ra presidential jet Nàìjíríà kò sówó kò sí tìbí kò sí tọ̀hún ẹ̀ ń tara yín jẹ ṣé kò ra nǹkan ẹ̀ kò ra ẹ̀ mọ́ tara yín jẹ mọ́ alẹ́ àsọ̀rọ̀ power tẹ́ ẹ bá pọ́n ìlú tó bá gbé mú nẹ Tinubu láṣẹ àti sọ pé ẹ lọ clear gbogbo ìlú yẹn ẹ clear wọn rọ Ọbásanjọ́ ṣe é kò sí tó ṣẹlẹ̀ Ọbásanjọ́ padà lọ sẹ́wọ̀n ní ṣé wọ́n challenge ẹ̀ ní ṣé wọ́n arrest ẹ̀ ní how many presidents ló jẹ́ ní Nàìjíríà rí tẹ́ padà prosecute tẹ́ arrest that is to tell you the power tó wà lọ́wọ́ anything tẹ́ pé president ìdí tí Tinubu fi lọ́bẹ̀ nìyẹn. Èkejì òun ni that title orúkọ yẹn former president ó jẹ bàbá mi Tinubu lógún bàjẹ́ ó jẹ lógún dákú former that title
the President of the Federal Republic of Nigeria. Let us stand for the President of the Federal Republic of Nigeria. Orúkọ yẹn lágbára. Bí mo ṣe wà yìí, tí wọ́n bá fi mí ṣe president ọjọ́ kan, Nàìjíríà ọjọ́ kan, ẹ gbàgbé ìyà. I may not have power to do anything because ọjọ́ kan péré, ṣùgbọ́n agbára ọjọ́ kan yẹn, ìyà ò ní jẹ mí mọ́ láyé. Kí wá tún ṣèmi nìkan ni ìyà ò tún ní jẹ, màá tún sọ ọ̀pọ̀lọpọ̀ dolóye. Láàárín ìṣẹ́jú àáyá, màá bu ọwọ́ lù ní. That is to tell you the level of power. And ibi tí mo wá ń lọ ni wípé, Bàbá Tinubu, you have achieved all this. Ẹ ti achieve ẹ. You have the power, the authority, you have the title. Ẹ jẹ́ kí Yorùbá kí ó lọ. Yorùbá fẹ́ jáde. I am not here to speak for the Igbos. I am not here to speak for the Hausas or the Fulanis. I am here to speak on behalf of the Yorubas. Yorùbá ti sọ fún yín ti pẹ́ pa wọ́n fẹ́ jáde. Bá Yorùbá fẹ́ lọ. Àwọn àṣírí kan wà mo wá fẹ́ tú àṣírí yìí fún yín lónìí. Ìwọ tó o bá mọ̀ ojúlówó ọmọ Yorùbá ni ẹ súnmọ́ bí dáadáa. Má gbé prógrámù yìí kúrò. Tẹ́tí gbọ́ àṣírí tí mo fẹ́ fún ẹ yìí. Àṣírí tẹ́nikẹ́ni ò mọ̀ ní o. Àwọn tó dẹ̀ mọ̀ o, àwọn èèyàn mọ̀. Má jẹ́ kí n sọ pé kò sẹ́ni tó mọ̀. Àwọn kan mọ̀ ṣùgbọ́n kì í ṣe àṣírí tí wọ́n tú sọ́wọ́ gbogbo ènìyàn. Ó níbi tó gbà dọ́dọ̀ tiwa náà tá fi gbọ́. Ọlọ́run kó máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa. Ẹ gbọ́, ẹ listen. Súnmọ́ bí kò gbọ́ àṣírí tí mo fẹ́ sọ fún ẹ yìí. Àṣírí yẹn máa bẹ fún yín. Ṣáà make sure people bá mi share program jẹ́ kó dọ́dọ̀ àwọn èèyàn kan mọ̀. Kí lẹ tẹ̀ rí kí ni èrò yín lẹ́nu ọjọ́ mélòó kan yìí gan? Kí ló ń ṣẹlẹ̀? Kí ni president ṣe? Gbogbo ariwo yín, gbogbo ẹkún yín, gbogbo igbe yín, ẹ jọ̀ọ́, kí ni response Tinubu? What is the response of Mr. President? Tinubu ò ní sọ̀rọ̀. Àṣírí yẹn ni mo fẹ́ bẹ́ fún yín ìdí tí ò fi sọ̀rọ̀. Mo tún fẹ́ bẹ̀rẹ̀ question kan lọ́wọ́ yín. Tinubu ní tóun bá dé presidency òun máa ṣe restructuring. Tinubu ti wà lórí àlééfà. Ó ti lé lọ́dún kan o. May 29, 2023 ni Tinubu ti di president o. A ti wà ní October lọ́wọ́lọ́wọ́. May sí October, that is May, June, July, August, September.
ẹ má bínú sí wa ẹ̀yin olólùfẹ́ wa pápátá, ẹ má bínú sí wa. Wàhálà ọ̀rọ̀ nẹ́tíwọ̀kì yẹn ni ó tún ti gbé wọn tá lọ, ó tún gbé wa lé bẹ́ẹ̀sì. There's anybody lórí kíní mọ́ ìwádìí ti lọ. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ẹ jẹ́ kí n fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pápátá tí ẹ wo fídíò yìí. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ má gbàgbé ohun tí mo sọ níbẹ̀rẹ̀ ètò yìí. Lágbára Ọlọ́run tí n bá máa padà lọ́la tí nẹ́tíwọ̀kì yẹn ò bá tún ṣòjòrò, màá lè ṣe àlàyé délẹ̀délẹ̀. Àṣírí tí mo ní mo fẹ́ sọ fún yín, màá sọ fún yín nínú prógrámù yẹn. Torí tá bá ní ká máa tẹ̀síwájú ó tún lè cut wa off. So Ọmọlúkà ni mò ń jẹ́. Ẹ ṣé, mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé àtàgbà àtẹ̀yin ọkùnrin àtobìnrin. Ẹ̀yin tí ẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀, nọ́mbà mi òun ló wà lójú fọ́nrán yẹn 070-4609-2484. Fún ti ọjọ́ bíi olóyè Sunday ọmọ Adéyẹmọ, arawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tó wà lórílẹ̀‐èdè UK, ẹ darapọ̀ kẹ́ ẹ jọjọ gbé ọmọ Adéyẹmọ kẹ́ ẹ gbé lárugẹ. Bákan náà ni mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ jọ̀ọ́ kí ẹ kópa nínú 1 million march tó fẹ́ wáyé fún ìpolongo Yorùbá Nation. Ẹ gbìyànjú kẹ́ ẹ bá wa ṣe ní ibẹ̀. Ìyẹn náà dúró bẹ́ẹ̀. Then mo bẹ̀ yín, gbogbo ẹ̀yin tí ẹ bá rí fídíò wa ìwò, mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín, ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ dábọ̀, ẹ rawọ́ sí wa káwa náà lè ṣe give away lọ́jọ́ birthday ọmọ Adéyẹmọ. Ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ lábẹ́ yín o. I need just 200,000 is okay. Kì í dẹ̀ ṣe dandan kó jẹ́yàn kan náà ló máa gbé ilẹ̀. Wọ́n bá lè fún wa ní 20, wọ́n bá lè fún wa ní 50. At least tá a bá tọ́ṣì èèyàn 20 lọ́jọ́ yẹn with 10,000. Ẹlòmíì ò ní àgbẹ́kẹ̀lé 1,000 naira. So ẹ jẹ́ kí a ṣe é. So ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín o, ojú òní tì wá. God will continue to bless you. Yorùbá ni mí, Yorùbá nìran mi, Yorùbá ló wà nú ẹ̀jẹ̀ mi, Yorùbá ló wà lórí mi, Yorùbá ló wà nú everything. Mi ì dẹ̀ fi Yorùbá Nation mi fi ṣeré. Ó dẹ̀